tí mo sọ lọ́tún lọ gbọ́ fídíò yẹn dáadáa ó ní Sisi Dúpẹ́ yes I did Sisi Mua Amẹ́ríkà ni mí bá a ṣe ń ṣe ń bí nìyẹn tí Sisi Dúpẹ́ máa gbọ̀ngàn she will laugh. Èmi ni mo jà fún obìnrin jù gbogbo èyí tẹ̀kàn ṣe ń jáde ní gbogbo ìrìn àjò yìí èmi mo jà ojoojúmọ́ ni jà kò síbi tí mi ti jà kò sí ni. She doesn't see me, she doesn't know it, but God knows it because mo rí pé kò ń ṣe bí ṣé o rò pé mo hate màmá oní màmá no I don't. I do not. Tí n bá pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀ àbí àwọn tọkàn máa ń ṣe nǹkan tó yẹ kán ṣe tó máa ń ṣàbòsí kí ló kàn mí. In fact mom sí mi pè mí pé èwo ní títí ẹ pẹ̀lú onítìrí yìí kí ló ṣe títí ẹ ṣé àwọn family ẹni mo ní ẹ fi mí lẹ̀ kàn fi mí sílẹ̀ because ìyànjẹ ni mo hate jù. Ẹni tó bá yànyàn jẹ obìnrin yẹn àwọn tó ń sọ̀rọ̀ ń gbà yẹn torí ọ̀gá wọn ni kinní kan ó kàn wá dà wọ́n rú kí n lè máa gbọ́ yẹn kí n má dà sí wọ́n wá dà wọ́n rú kí ló báwo ló ṣe dà yín rú. Èmi tẹ̀ ní ọ̀rọ̀ báwo sọ wọ́n tiẹ̀ wọn ò kọ́ ẹ nílé tó bá kọ́ ẹ wá rí pé orí ò pé lọ gbọ́ ọ̀rọ̀ mi dáadáa ìwọ bíbí idiot yẹn lọ gbọ́ ọ̀rọ̀ mi wá rí pé orí ò pé náà èyí mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí pé mi mẹ́ni tó ṣẹgbẹ́ ẹ̀ ó dẹ̀ rò pé ó máa ṣe màmá wa ti ní àlá máa ṣe òun bú àgbàlagbà ìyá wa ti ní àlá máa ṣe wọ́n ní kó lọ máa bú àgbà ṣé rí pé ó ti finish ara ẹ̀ ó sọ fún ẹ̀ǹjọ́ sí but bí àwọn ọ̀ràn ẹ pé kó lọ máa ṣe ṣó ni o bí ẹ fúnra ẹ ló ń ṣe ni o ó kàn fi ń yẹ̀yẹ́ ara ẹ̀ ni ta ló máa tí ẹ̀ kọ́kọ́ padà lọ school náà torí olódo ni ẹ́ because if you cannot process nǹkan tí mo sọ nínú fídíò yẹn tó understand ẹ̀ tó ń sọ nǹkan míì èyí tó gbọ́ níjọ́sí náà bó ṣe bọ́ ta ni ẹ ti sọ pé àwọn ní ìkejì màmá wa àwọn mo kàn ń wò pé you don't even have common sense of o lè digest nǹkan tí mo sọ o understand níbí gbogbo àwọn àwọn màmá mi tó jẹ́ pé 70 something àǹtí ni àǹtí ẹni tó bá ti lè bí mi ní láti pè ní mọ́mì tí n bá fẹ́ kàn ní ìyá mi aṣáàrọ̀ ọmọdé bíi tiẹ̀ báyìí ti máa pè ní ìyá mi does it mean she can have me as a child no mo rò pé bíbí lẹ́ ń bá dì ọ́ torí pé mi ṣe gbàǹgbà kí n ti wú gbòǹgbò so ẹ ti rò pé ẹ lè sọ nǹkan tó wù ẹ́ sí mi wọ́n bá record ẹ̀ gbogbo tó sọ kí n bí yẹn títí kìíní kan wọ́n bá record ẹ̀ bíbí idiot bíbí Fúlàní torí òun ṣe ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá tán bí tán kọ́ wàá gbọ́ nǹkan tí mo sọ tán bá tiẹ̀ kó bọ́ta wá ní ò tiẹ̀ ní dáhùn ṣùgbọ́n fẹ́ sọ pé ìwọ ló lè sọ̀rọ̀ ìwọ ló mọ nǹkan tó ń ṣe ìwọ ni ẹnu ẹ mú jù Sisi Mua náà wọ́n wù ẹ́ ó dẹ̀ rí pé ó kọ́kọ́ lọ kàwé sínú torí orí ò pé ẹni tó bá kàwé wàá mọ bí nǹkan bó ṣe sọ wàá understand bí Yorùbá mú dẹ̀ tún sọ kò ń ṣòyìnbó ṣáà lọ kàwé sí bíbí idiot tómi ní bí òun ṣe ọmọ Yorùbá ọmọ Fúlàní ti dó ìyá ẹ̀ lóyún ìyá wọn ti dó lóyún àti wo àtàwọn ẹ̀gbọ́n ìtẹ́jọ́ ń jambla lórí social media mo kàn bẹ̀yìn mò ń rọ̀ yín ẹ lọ sọ́wọ́ agbéjẹ́ mọ́wọ́ nítorí ẹ̀ ṣe ṣó lé lórí there's a lot of things you can do show upon tẹ́ lè ṣe ṣó fún ẹ nínú ìrìn àjò táwa yìí ẹ lè ṣe ṣó fún kan ju pé kẹ́ máa sọ pé asking for donation irú ṣó tẹ́ fẹ́ ṣe ní orí àwọn ọmọ yẹn sìn ẹni ẹ wo kíní kan o àwọn ọmọ yìí o ìkàndé o ó ń bínú o ànílò owó náà ni o ó yẹ kẹ́ máa san sálárì fún àwọn èèyàn and you don't come out here and start rubbishing people. You don't come out here and start talking rubbish about somebody. Ó mọ ní ó ṣe káwọn family ẹ̀kẹ́ káwọn family yín àti kìíní àti kejì yín kẹ́kọ́ wọn kán lọ sí amúnùdù. Ìkà ni
Ikanie, you don't come out and start talking rubbish. Kò necessary tẹ́ bá ní ọpọlọ o. Tẹ́ bá ń bára yín sọ̀rọ̀ o. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀, ẹ lè sọ kẹ́kàn fi, style kẹ́ fi yọ fún yẹn. But not for you to go and start mocking him. How much is 70,000? I gave him 50 by myself. And mo sọ fún gbogbo wọn, ẹ má worry. Mo tún fi àsìkò sọ fún gbogbo ẹ̀yin ọmọ tẹ́ dúró tán. Tó ti mú níbì kan àbí ibì kejì. Tí ẹ ti suffer fún ilẹ̀ Yorùbá yẹn, ẹ má worry. Gbogbo yín ni ayé yín ti dára. Gbogbo ẹ̀yin tó ti mú. Gbogbo yín kọ́ ni mo mọ̀, gbogbo yín kọ́ ni mo mọ orúkọ wọn. Mi dẹ̀ mọ̀ anybody mi mọ̀ most of you. Ṣùgbọ́n ẹ má ro tàwọn idiot wọ̀nyí o. Má ro ẹni tó bá sọ̀rọ̀ sí nǹkan tẹ́ gbé dání. Ilẹ̀ yín tẹ́ ń jà fún ni kẹ́ ẹ máa ro. Má ro tiwọn o. Torí mọ̀dàrú ni wọ́n, ìkà ni wọ́n. Èèyàn burúkú ni wọ́n. Èèyàn tí èèyàn gbọ́dọ̀ máa fi jú èèyàn ni wọ́n. Báwo ni àwọn èèyàn tí wọ́n suffer bẹ́ẹ̀ yẹn kátẹ́lẹ́ ìgbéjẹ fún wọn ní 3 times nìyàn jẹ́. Ẹ lè sọ nǹkan ń pa tèmi mi ò má ìdára mi o. Torí mi mọ̀ pé mi ṣe nǹkan bàjẹ́. Ṣùgbọ́n wọ́n tún bọ́ sàbí alánà náà ṣe iṣẹ́ náà bí eléyìí níná jù. Wọ́n tún jáde, wọ́n tún ń bú àwọn ọmọ tó ṣó yẹ kó wá sọ nǹkan kan tó relate mọ́ àwọn ọmọ tó lọ sí amúlùdùn. Yálà wọ́n ṣe nǹkan tó dáa o, yálà wọ́n ṣe nǹkan tó burú jáì. Wọn ò ní ẹ̀tọ́ láti jáde lórí àwọn ọmọ yẹn. Ẹ ní ẹ̀tọ́ kankan láti jáde lórí àwọn ọmọ yẹn. Kí ló ṣe yín tẹ̀ lọ́pọlọ? Ẹ wá rí àwọn tó mú ògùn. Àbẹ́yìn ló yẹ kẹ́ lọ sí sack room kẹ́ lọ máa gbógun yín. Because ẹ kàn ṣe nǹkan bí ẹni tó rí ò pé. Tẹ́ bá lórí pípé ni ẹ ní sọ̀rọ̀ dé orí àwọn ọmọ yẹn kẹ́ gbọ́ kẹ́nìbọ̀dì ṣe show lórí àwọn ọmọ yẹn jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ ní sọ̀rọ̀ lé lórí. Ẹ respect ọjọ́ tí wọ́n mú wọn tó expose wọn. Ẹ respect Madam Dúpẹ́ Onítìrí. Ẹ respect níta gbé dání. Alórí yín ò pé ẹ sọ pé èèyàn kan mú ó yẹ kán lọ so mọ́lẹ̀. Ta ló yẹ kán so mọ́lẹ̀ nínú gbogbo wa? Èyí tẹ́ ṣe wọ́n rán tẹ́ẹ̀rẹ́ ni sọ fún yín. Ta ni ò mọ ògùn nínú gbogbo wa? Kẹ́dẹ̀ compare age yín mọ́ tèmi. Ò mọ ti anybody tẹ́ ń bú. Bí mú ẹ̀yin méjèèjì wọnú yàrá. Mo mọ̀ pé obìnrin kankan wọn ní dúpínkẹ́ torí ẹ̀ ní lè ṣe náà tí. Ẹ ti fi gbogbo èyí tí ó yẹ kẹ́ fi sọ̀rọ̀. Tẹ́jú wa yẹn mo máa rùn tó ń bá ọ̀pọ̀lọpọ̀ yín jà irú ẹ̀yin ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Ibẹ̀ kọ́ là ń lọ. Kí ló dé lè tiẹ̀ keep something to yourself? Ṣé gbogbo nǹkan lè máa sọ̀rọ̀ lé lórí? Ìwọ black shit. Mo fẹ́ ṣe pé mo mọ̀ jù ó mọ nǹkan kan olódo ni ẹ́. Bí ó tó bá mọ nǹkan ó ní wàá máa wí àtàmọ̀. Wọ́n fún yàn kan ní 70,000 ṣé yẹn gẹ́gẹ́ bí owó? Ó dà pé mi ìmọ̀gbà tó wọlé yìí. Mi ìmọ̀gbà tó wọ Amẹ́ríkà yìí. Mo mọ̀ kókò tí ì pẹ́ bí reality to 20 years. Because tó bá yẹ pé o ti dé ìlú yìí tipẹ́tipẹ́ wàá mọ bó ṣe ń operate ní ìlú yìí. O ò ní máa sọ̀rọ̀ 30,000 òfò kan. Ṣówó ẹ ni orí èmi obìnrin odindi obìnrin tí mo dá ṣe léṣe yẹn o tún mọ̀ kẹ́mi. Mo kó fún yíyàn kan ó lọ ṣe oko ó lọ ṣe kinní kan. Kí ni ìwọ ṣe kó mú rìsíìtì tiẹ̀ jáde? Gbogbo ẹ̀yin méjèèjì àtiwọ́ àti kejì ẹ oníwùgbọ̀n yẹ́ọ́yẹ́ọ́ àti ẹ̀yin méjèèjì onírùgbọ̀n màálù onírùgbọ̀n ẹran léyà ẹran ògúnfe ẹran tán pa fún iléyà. Mú rìsíìtì ẹ jáde. Ẹ má sọ ti tèmi ṣe bí èmi citizen lèmi. I don't have to come up with anything. Ìwọ tó ní ẹ̀yin lè ń ṣe
ẹ gbé rìsíìtì yín jáde. Àwa ò náwó, ó dàbẹ́ àná láti náwó. Must I don't have to. Anybody too money, but èyí tẹ́ wá gbà tẹ́lẹ̀ fún ọ̀kan ní owó, ìyẹn ó yẹ kẹ́kàn brief pé àwọn yìí o wọ́n complain o pé owó kan ò tó ni o, ẹ jọ̀ọ́ o ẹ dáwó sí ẹ ṣe kinní kan, orí yín ò pé. Ẹ̀yin gangan lẹ need láti lọ sí psych place kẹ́ lọ máa gbògùn yín. Èmi ẹ ṣe sọ̀rọ̀ so I don't have to come out anytime or every day or wá máa bá yín sọ ọ̀rọ̀ tí gọ́tà dọ̀tí. I don't have that time. Èmi busy iṣẹ́ rẹ pé mo níṣẹ́ ni. Mo mọ̀ bí wọ́n ò bá níṣẹ́ tí kejì náà níṣẹ́. Èmi níṣẹ́ mi dẹ̀ ń ṣe mi sí class yín. Níta gbé dání ni mo ń protect like I told you guys. Àti ìkan tó dún bí ọ̀sán yìí yìnyín tó lóun bí ọmọ Nàìjíríà tí ò ń ṣọmọ Yorùbá tó mọ̀ wọ́n pọ́ Fúlàní ló dó ìyá ẹ̀ lóhùn. Ṣé mi jẹ́ ẹgbẹ́ ìyá ẹ̀? Èmi torí mo mọ̀ pé ò mọ̀ mí ò lè mọ̀ mí. Ọmọ mi lásán ò lè bá mi nu, ò lè lọ fọnú ilé ọmọ mi. Last born mi ni mo sọ. Kàmá sọ first, second, third, fourth. Ò lè lọ wọ́n tó jẹ́ pé ìyà ń jẹ ní London bí tó wà níbẹ̀ yẹn. Hardly ló fi rówó ilé san. Iye mi ò fẹ́ máa fi mí ta yín. Okay. Nínú ọ̀rọ̀ tí mo sọ, ta ló kọ orúkọ Madam Modúpẹ́ nínú ọ̀rọ̀ tí mo sọ? Lọ́tún lọ gbọ́ fídíò yẹn dáadáa. Ó ní Sisi Dúpẹ́, yes I did. Sisi Mua. Amẹ́ríkà ni mí. Bá a ṣe ń ṣe ń bí nìyẹn. Tí Sisi Dúpẹ́ máa gbọ̀ngàn, she will laugh. Èmi ni mo jà fún obìnrin yìí jù. Gbogbo èyí tẹ́ kàn ṣe ń jáde ní gbogbo ìrìn àjò yìí. Èmi mo jà. Ojoojúmọ́ ni jà. Kò síbi tí mi ti jà. Kò sí ni. She doesn't see me, she doesn't know it, but God knows it because mo rí pé kò ń ṣe. Ṣé o rò pé mo hate màmá ní màmá? No, I don't. I do not. Tí n bá pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀ àbí àwọn tó kàn máa ń ṣe nǹkan tó yẹ kán ṣe, tó máa ń ṣàbòsí, kí ló kàn mí? In fact, mom sì mi pè mí pé èwo ní títí ẹ pẹ̀lú onítìrí yìí, kí ló ṣe títí ẹ? Ṣé àwọn family ẹni mo ní ẹ fi mí lẹ̀? Kàn fi mí sílẹ̀. Because ìyànjẹ ni mo hate jù. Ẹni tó bá yàn jẹ obìnrin yẹn, àwọn tó ń sọ̀rọ̀ ńgbà yẹn torí Sunday, àpò bí ọjọ́ ṣe rí. Mo mí nǹkan tí mo sọ. Èyí kan ẹ lè máa kẹ́ máa ṣe pálapàla nínú ìrìn àjò. Àní mo dúpẹ́ sẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí mi ní lè kàn yín nǹkan tí mo dúpẹ́ tí caterpillar gbà rí èmi àti ìwọ àti èmi àti black sheet. Torí orí ò pé rárá. Inú yín bí mi. Àti ìwọ àtàwọn tẹ́jọ́ ń ṣe meeting. Tẹ́ ń ṣe yánmayànra nínú ìrìn àjò. Àti di ọtí torí òpè tó kàn ṣe làọ̀làọ̀ kiri ìgboro. Alẹ́ reasoning ní tẹ̀ lọ́pọlọ. Báwo ni Táyé Kẹ́hìndé wọ́n ṣe lọ bì kan tí wọ́n á ní Kẹ́hìndé Táyé nìkan lè máa take care. Kẹ́hìndé ó ti látàn. Ṣé pé ìwọ gangan lù ú? In fact, mi mọ nǹkan tó ń ṣe ọpọlọ ẹ̀. Mi mọ ohun tó ń ṣe ọpọlọ ẹ̀. Mi mọ ohun tó ń ṣe ọpọlọ ẹ̀ rárá. Ẹ̀yin méjèèjì yẹn àti ìjìnlẹ̀ lẹ́ni òun ò gbowó olè fẹ́ gbowó pa ni. Wọ́n sanwó fún ẹ. Wọ́n sanwó fún ẹ dáadáa. Góòdì ti jáde pé wọ́n fún ẹ lówó. Wọ́n fún ìyàwó ẹ lówó. Ó sọ 100,000 kan. Ó sọ kìíní kan. Gbogbo wọ́n pọ̀ owó tán fún ẹ. So o dẹ̀ make owó lórí show. Àwọn ọmọ ọlọ́mọ tó wá jáde tí wọ́n make owó. Tí nǹkan sọ pé ẹ ti fún wọn lówó. Fún wọn 70,000. Can you hear yourself? Can you hear yourself? Ẹ̀yin méjèèjì yẹn. Torí mo rí show yín tẹ̀ ṣe ni. Mo gbọ́ ni.
àmì mi ò rí jàre, wọ́n sẹ́ndẹ̀ sí mi bí tí ẹ̀ ti ní làkàyè nǹkan tó ń mi jáde nìyẹn tó dẹ̀ ń ṣàbòsí àbòsí náà ń ṣe tí kò lè tó nǹkan kan kò tó lé. Okay, ó tún sọ àbòsí wo ló ti ṣe yẹn o, èmi àbúrò èèyàn kan ni mí, èmi àbúrò mi, ìwọ gan àbúrò mi, àti mo dẹ̀ máa ń bá sọ̀rọ̀ dáadáa, ìyẹn mi tiẹ̀ ń bá sọ̀rọ̀ rárá, mi tiẹ̀ ń pèèyàn, èmi ò mọ̀yàn pè like that. So ìwọ gangan ni mò ń bá sọ̀rọ̀ jù. Then àbòsí wo ló tún ṣe? Wálé tí mo kó inú Yorùbá Nation mo ti gbà. Wálé Oyèbọ̀dé ló ń jẹ́, olè Bọ̀dé, olè ni ó ní mo kówó fún nínú ọdún tó kọjá November. Ó bẹ̀ mí, ó ti ṣẹ̀ tẹ́lẹ̀, ó ti jalè tẹ́lẹ̀ rí, olè tó jà ó sì 300,000 wà ní ọwọ́ ẹ̀. Ó bẹ̀ mí, mo gbà á padà sórí oko yẹn. Wọ́n gbin gbogbo nǹkan tán náà gbìn. Ṣé bá mọ̀ ṣé òun mọ̀yàn mọ́ọ̀kì ni ó sì máa bá ìwọ fún ara ẹ̀, ó sì máa fi gbà náà. Ó mú nísìnyí ó ní 12 acres Fúlàní jẹ ní November, ó di December ó ní Fúlàní tún jẹ oko. Wọ́n wá ní kí mi máa settle fún 200,000, mo ní kò sí tó jọ, ó ti sá lọ nsìn. Àṣé àwọn Fúlàní ti fún lówó bí wọ́n níbi almost 500,000. Ó gbowó nsìn kò gba ago mi mọ́. Ṣé àwọn ọmọ nìyẹn? Àwọn ọmọ tó jẹ́ pé òun sọ̀rọ̀ ẹ̀ bí pé inú ẹ̀ dùn sí nǹkan tó ṣe. Ṣé mo mọ̀ ọ́ rí inú Yorùbá Nation yìí ni mo ti mọ̀? Ó mock àbí? Ṣé mo fẹ́ ṣe fún ara mi ni àbí nǹkan tí ó bá jáde ńbẹ̀, tó ń jẹ bá jáde ńbẹ̀, táwọn aráàlú ló ń jẹ ńbẹ̀, ṣé àbí mo fẹ́? I don't understand nǹkan tí o wá ń ṣe, ṣé òṣì tó ń ṣe? O mọ̀yàn mock, ó máa bò sí ṣe. Ó máa bò sí ṣe. Idiot ni ẹ̀yin méjèèjì ni. Olórí yín ò pè. Ẹ lọ wá ṣẹ́ṣe. Ò níṣẹ́. Tó bá níṣẹ́ ni, òun á máa jambla lórí social media. Kò bọ́sà kókò máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ń já yín sí. A máa ṣàbòsí kiri títí a máa fi inú fẹ́lẹ̀. A máa fi black shit wọ́n ni mo bá wí o. Àti wọ́ àti jìnlẹ̀. Ẹ níṣẹ́. Àti kékeré inú yín tó ṣe yín idiot yín. Ẹ lọ wá ṣẹ́ṣe. Kẹ́ tó nǹkan yìí. Ṣó ló yẹ kẹ́ ṣe fún ọmọ yẹn kẹ́ fi raise fund. Ṣó tó yẹ kẹ́ ṣe. Ká fi pa ìyáláyà owó. Orí yín ò pé. Ṣó shame lẹ́ ń ṣe. Ẹ wá ń ṣe. Tí kan tún jáde lálẹ́ tó ń sọ yanyanyan tó ń ṣe làálàá kiri títì. Idiot bíi tiẹ̀. Inú yín jọ bu papọ̀ ni. Orí yín ò jọ pé papọ̀. Àwọn kan máa sọ fún yín. Tẹ́ bá fẹ́ gbọ́, èmi máa sọ. Àní inú mi ń dùn sẹ́ pé èmi àti yín ti jọ wò.